káàsán o gbogbo ẹ̀yin ọmọ adúláwọ̀ kí ló ń ṣe yín ṣé kì í ṣe ẹ̀sà sí lọ́rọ̀ yín. I wanted to do this clip in English but I deliberately want to do it in Yoruba for you to understand. Ṣé kì í ṣe pé wọ́n ń sà sí ẹ̀yin ọmọ Yorùbá? Ṣé kì í ṣe pé ìdílé léyìí fún yín? Ẹ ń pariwo Tinubu. Kí ni Tinubu ṣe? Mi ò ń ṣe politician. Mi ò dìbò. Ò kí ni Tinubu ṣe tẹ̀ ń pariwo pé ń fi bí pa yín? Ẹ pariwo lọ́dún mẹ́jọ tí arákùnrin sójà tó bọ́ agbádá ńlẹ̀ tó ṣòun lólùlù for 8 years tí ò sẹ́ni tó lè gbé ní ọ̀dà ẹ̀ wọ́n kó owó àbí kì í ṣe ọ̀dà ẹ̀ ní Emefiele ti kó owó billions kì í ṣe ọ̀dà ẹ̀ ní general accountant general tó kó billions of dollars. We are not talking of naira, we are talking about dollars. Kì í ṣe ọ̀dà ẹ̀ ní Malamiwa attorney general, you know the billions they took. And nobody shouted that any Yorùbá bọ́ síta kẹ́ gbàjarè pé ebi ń pa yín. Èèyàn débì kan lóṣù méje ń pariwo pé Tinubu febi pa yín. Ṣé wọ́n ń sàsíní ni àbẹ́ sàsíní? Tí ẹ bá make mistake pẹ́kẹ́ tí àwọn wọ̀nyí kó ológun tí wọ́n gba ìjọba lọ́wọ́ Tinubu. Generation yín, 2 generations or 4 generations will not forgive you. Ó tásìkò ká sọ̀rọ̀ títọ́ àwọn kan wọ́n kó yín lẹ́sẹ̀ wọ́n bá yín sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé ẹ pariwo pé ebi ń pa yín èní lè bí ti ń pa yín ni. Yorùbá kò ṣe presidency rí with through constitution, through election. Eléyìí nìkan ṣoṣo ni. I don't have anything to do with Tinubu. I've never met him in life. Àwọn táwọn ní diaspora táwọn kígbe. Fílẹ̀ kẹjẹ́ kó káwọn tó máa ṣe ẹ̀ ń pariwo lóṣù méje àwọn tó ti rúùlù ọdún mẹ́sàn-án ọdún mẹ́jọ ọdún mẹ́rin gbogbo wọn ti rúùlù tí rúùlù lè ka Ọbásanjọ́ sí ara yín. Ọbásanjọ́ ò ń ṣe ara yín, ara wọn ni. We need to tell you the truth. You need to speak to your children, you need to speak to your mates, you need to speak to your fathers. You need to speak to your mothers who doesn't understand what is going on. Oṣù méje ti ní wọn lára that power shifted to the south west. They are not comfortable. And yet you are joining them to say ebi ń pa yín. Ẹ má jẹ́ kí ebi ń pa yín kú o. Kò sẹ́ni tó feel the impact. 28-story building that collapsed. And you think they will just raise it up within a day and furnish it and become habitable? You joking. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ bára yín sọ̀rọ̀ kẹ́ má bàa jẹ àjẹkún ìyà. Àwọn tí wọ́n rò rere kàn yín tán kó billions. Ṣé Yorùbá wà nínú àwọn tó kó billions? Ẹ dárúkọ Yorùbá kan kẹ́ ló kó billions. Ṣebí eléyìí tẹ́ ẹ mọ̀ ni? Eléyìí tẹ́ ẹ mọ̀ ńkọ́? $billion. We are not talking about billion naira. Ẹ pariwo Tinubu ni ebi ń pa yín o ní Ìbàdàn, l'Ékòó, l'Ògùn, l'Èkìtì. Ẹ má jẹ́ kí ebi yóò pa yín kú o. Tẹ́ bá make an error and a mistake and this thing slipped away from the Yoruba. It's not because Tinubu, I don't know Yoruba, I don't know Tinubu, mi ò bá pàdé rí, mi ò vote. Initially, my own thought is that Nigeria should be restructured. I'm not a politician. I'm a man of God. Nigeria needs to be restructured because it cannot work. Ṣé Tinubu ló gbé constitution tó ń dá yín láàbù? Ṣé Tinubu ló kọ́? Àbí kì í ṣe àwọn ló kọ́? Kì í ṣe Abdulsalam àní. Mo kíwa ó gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá. Ìyédára kòwé kò ó ní mò ń jẹ́. Ẹ̀yin ọmọ ìran mi, bó o ní ẹ̀yin tèmi nílùú Nàìjíríà, báwo ni? Ṣé kò tí ì kọjá àfaradà? Ṣé ó ń jọra wọn? Ṣé ó ń clear? Dádì mi tẹ́ ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán, mi ìmọ̀rúkọ yín ṣùgbọ́n ẹ sọ pé ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yín. More anointing sir. Ẹ ṣé gan ni sir. Thank you for your words. Ó kàn jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wá ń bú everybody yẹn ni òye mi. Ó ní òye mi. Bàbá, ẹ jọ ẹrù àròjinlẹ̀ kíní yìí o.
ẹ má jẹ́ torí mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa a tún ti fẹ́ máa fi sentiment sí o bí wọ́n ṣe ń pariwo bàbá Tinubu left right center yìí ẹ̀yin ọmọ Yorùbá kan ẹ bìlíìfù yìí pé bóyá ọ̀tẹ̀ àbí nǹkan kan ni wọ́n fi ń ṣe ni àwọn Yorùbá tó yí wọ́n ń pariwo ọ̀pọ̀lọpọ̀ tó ń pariwo pé wọ́n fi ń ṣe ẹ̀yin gan tẹ́ẹ̀tẹ́ kìkìní pásánà ẹ̀yin gan lọ́lọ́tẹ̀ o ṣé ebi máa ń wọnú kọ́rọ̀ mi ìwọ ni dádì mo kàn ní kí n rán yín létí ni mi ìmọ̀ bóyá Ṣèyí Tinubu complain fún yín pé òun ò rówó ná àwọn fámìlì Tinubu ṣé wọn ò lówó ṣé àwọn tí ìyà ń jẹ sí kọ́ má lè bọ́ síta láti sọ̀rọ̀ nítorí wípé ọmọ Yorùbá ló wà ńbẹ̀ ṣé ọmọ Yorùbá tó wà ńbẹ̀ yóò padà fóúnjẹ sórí tébù ẹ bá àwọn èèyàn tó súnmọ́ bàbá Tinubu eléyìí bọ́ síta tó ń bọ́ síta àwọn tí ọ̀rọ̀ yé dáadáa tọ́jú ọmọ Yorùbá tí wọ́n ní ọ̀tẹ̀ àti àbòsí nínú wọ́n bọ́ síta wọ́n ń sọ fún bàbá nǹkan tó yẹ kí bàbá ṣe tí bàbá bá ń kó palliative jáde tó jẹ́ pé the wrong set of people every now and then ni bàbá máa ń kó palliative fún àbí kówó fún kó pe fáráàlú tí bàbá sì mọ̀ fully wípé àwọn people wọn ò ní kó kíní yẹn síta why tó ṣe jẹ́ pé the same set of people yẹn ni bàbá náà ń kó gbogbo nǹkan tó bá fẹ́ pé fáráàlú náà kó fún why ó dáa bàbá ẹ ò pé àwọn tí bàbá Tinubu tí wọ́n ti fà lọ́wọ́ sókè because bàbá ló ń build a lot of them and it is true ẹ̀yin tí bàbá build àmọ̀ra yín ní senator ní governor ní everything kí ló dé tí gbogbo yín wá heartless at this point in time tí gbogbo nǹkan le kí ló dé tí gbogbo àwọn tí bàbá láwọn build tán sọ dèèyàn tẹ́ lówó tẹ́ lọ́lá tẹ́ lẹ́sìn lẹ́kàn tẹ́ wà ní one of the top posts ní the whole of Nigeria àbí tẹ́ ń ṣe business yín àbẹ́ ti wà níbẹ̀ tẹ́ ẹ̀ sí níbẹ̀ nísìn ṣùgbọ́n tí owó burúkú wà lọ́wọ́ yín kí ló dé tẹ́ ẹ̀ dìde fún ìran Yorùbá láti help wọn dẹ́dẹ́ forbid you na ṣé ẹ̀yin ò rí bí àwọn ọmọ Yibo bọ́n ṣe help ara wọn Yorùbá ẹ̀yin tẹ́ ẹ lówó kí ló dé tẹ́ ẹ help àwọn ọmọ Yorùbá tó kù díẹ̀ káàtó fún dádì kí ló dé tẹ́ ẹ pé gbogbo àwọn pásítọ̀ Nàìjíríà tó wà both home and abroad kẹ́ ẹ foríkorí kẹ́ ẹ fi kùlùkùn kẹ́ ẹ sọ wípé bí àwọn èèyàn ṣe pariwo síta ń ṣe tán làmẹ́ǹtì pé bí ń pa wọ́n tẹ́ẹ̀dẹ̀ ń ráwọn míì tí wọ́n dákú láàrin ọjà lọ́kùnrin lóbìnrin tí wọ́n fẹ̀ǹtì tí kì í ṣe pé wọ́n fi ń díbọ́n tí dádì mi ìwà bu yín o mo kàn wá ṣàlàyé fún yín ni o kí ló dé tẹ́ ò invite gbogbo àwọn man of God tẹ́ mọ̀ níkàwọ́ yín kẹ́ ẹ ṣe meeting tí ẹ bá give back to the society that you have been taking from a very long time need this very crucial period ṣé ó ti pọ̀ jù ní dádì èyí tẹ́ fi bọ́ síta tẹ́ wá ń lálé àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá mélòó gan ni Tinubu help tẹ́ ẹ̀ ń lálé wa torí mi ò padà understand àwọn ọmọ Yorùbá mélòó gan ni Tinubu ni wọ́n ṣoore fún ó dàbí ìgbà tí bàbá bá mú síbí tí wọ́n láwọn fẹ́ gbé omi òkun tó mú síbí sínú omi òkun tó wọ́n bù sínú ike bẹ́ẹ̀ ló ṣe jẹ́ mélòó nínú wa ṣé bàbá Tinubu ò mọ̀ wípé bí àlọ́ bá lọ àbọ̀ àbọ̀ ìwọ̀nba lèèyàn ń ṣèkà mọ́ ìwọ̀nba lèèyàn ń burú mọ́ ìwọ̀nba lèèyàn ń wálé ayé máyà mọ́ bàbá Tinubu wà lára àwọn tó wálé ayé máyà èèyàn kì í wá sílé ayé kó ní gbogbo ẹ̀ tán gbogbo ẹ̀ láti sọ fún wọn the fact wípé wọ́n fetí ara wọn gbọ́ kì í ṣe pé wọn ò gbọ́ wípé kò sí nǹkan kan tó fẹ́ bá nídìí pé a fẹ́ lọ sí Aso Villa a fẹ́ jẹ president ìwọ̀nba gbogbo àwọn tó pariwo fún wọn gbà náà ṣebí ẹ wà lára wọn ẹ̀yin pásítọ̀ ẹ tún ti dé o ṣé ẹ rántí bíṣọ̀bù kan tó ń lálé àwọn ọmọ Yorùbá nígbà campaign ẹ̀yin Yorùbá ọmọ àlè nìyín ẹ làtẹ̀ nìyín bẹ́ẹ̀ ṣe ṣe fáwọ́lọ́wọ́ nìyẹn bẹ́ẹ̀ ṣe ṣe fún gbá bẹ́ẹ̀ ṣe ṣe fáwọ́ nìyẹn ok bàbá ti wá débẹ̀ nísìn ó tún ti dobiripo gbogbo ẹ ti dojúrú ó tún ti di ẹ̀yin Yorùbá ọmọ àlè nìyín kí lọmọ Yorùbá ti rà nígbà kí ló rà nígbà yín ṣọ́ fi ṣe yín ní ẹ̀yin àgbààgbà wọ̀nyí ṣé nǹkan mi ò ti máa ṣe yín ṣé ọ̀pọ̀lọpọ̀ yín ò ti máa fọrùn rọ ẹ ti ń forí bẹ́ẹ̀ ọmọ Yorùbá mélòó ni ẹ̀yin bàbá wọ̀nyí tẹ́ ń bọ́ ọmọ Yorùbá mélòó lẹ́ ń ṣoore fún tẹ́ ń san school fees wọn ọmọ Yorùbá mélòó lẹ́ ń san owó ilé ẹ̀ ọmọ Yorùbá mélòó ló wà lọ́sítù tí ó wà nínú ìnira nínú pain tí ò lè san ordinary káàdì lásán talk less of ipò máa rí doctor tẹ́ ẹ bá gbọ́ torí any small thing ẹ máa wọ ojú rere Tinubu ẹ bọ́ síta ẹ ní àròjinlẹ̀ ọ̀rọ̀ tẹ́ fẹ́ wá sọ ẹ kàn bẹ̀rẹ̀ sí ní kó lálé àtẹ̀pẹ̀ fún gbogbo ọmọ Yorùbá ṣé nǹkan ti ṣe ẹ̀yin àgbààgbà wọ̀nyí ni ẹ wo ẹ jẹ́ ká sọ fún yín o àgbà tí ò bá kẹtàn rìn á kẹtàn sáré àgbà tí ò bá farabalẹ̀ lásìkò tá a wà yìí á fara gbégbá kó tó di wípé àwa yúùtù a máa kọjú sí yín torí ẹ ti léwa ẹ ti sún wa kàn gírí ẹ ní àgbààgbà tí ò bá mọ nǹkan tó yẹ kó sọ ní àsìkò tá a wà yìí á fara gbégbá
tí ẹ bá lè lọ kóra yín jókòó ká ẹ pé àrò àti ọ̀dọ̀fín inú yín wípé òkè àwọn èèyàn yín tẹ́ ẹ bá fẹ́ kí wọ́n pariwo pé bí ń pa wọ́n ìyà ń jẹ wọ́n mọ́ ọ̀nà owó lè gbà ẹ̀yin tẹ́ lówó láàrin wọn láti fi help wọn. àwọn kan ni wọ́n pé bag of rice tó ń pé oríṣiríṣi oúnjẹ ní ilẹ̀ Yibo ń bẹ̀ mélòó lẹ́yìn Yorùbá ti pé gbogbo the last time I check gbogbo trọ́ọ̀kì tí wọ́n ní bàbá Tinubu tí wọ́n pín tí wọ́n kó grain and rice truck two truck tí wọ́n ná pé fún gbogbo àwọn senator kí wọ́n pé fáwọn èèyàn wọn ní constituency wọn mélòó lẹ pé fún wọn àwọn senator ti wá ibo náà kó grain àti rice lọ gbogbo owó ṣé bàbá ẹ ò fetí ara yín gbọ́ ẹ mi understand ẹ̀yin àgbààgbà wọn yìí o àbòsí yín ti pọ̀ ju o ẹ̀yin tẹ́ bá mọ bàbá tó sọ̀rọ̀ yẹn bá mi gbé fídíò ìdọ́dọ̀ wọn ẹ fetí gbọ́ wípé subsidy remover tí bàbá Tinubu remove wọ́n ti padà increase revenue tí wọ́n fún each state gbogbo state south west pátápátá ó ti ní iye tí wọ́n ti ń gbà tẹ́lẹ̀ èyí tó ń gba 1 billion tẹ́lẹ̀ wọ́n increase ẹ̀ sí 3 point something billion èyí tó ń gba 2 billion tó ń gba 3 billion tẹ́lẹ̀ ó ti ń gba 6 point something billion èyí tó ń gba 4 billion tẹ́lẹ̀ ó ti ń gba 6 billion èyí tó ń gba 2 billion tẹ́lẹ̀ ó ti ń gba 5 point something billion ibo ni gbogbo owó yẹn wà. ẹ̀dẹ̀ sọ wípé ṣé Tinubu ló kówó jẹ ni ṣé Tinubu kan ni ò kówó jẹ ni ṣé ìyẹn ni wọ́n bá yín sọ ni kàn lè ṣaláì pariwo Tinubu wọ́n máa pariwo Tinubu torí pé àwọn náà wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ti róko lóko kú tẹ́lẹ̀ kan tó gbẹ pàṣẹ wọ́n ti ṣe kí ni eléyìí tẹ̀sẹ̀ sọ ṣáwọn ọmọ Yorùbá ló kówó jẹ ni ṣáwọn kìnìún kan ló kówó jẹ èyí tó yẹ kẹ́ ẹ wí dádì ẹ ò wí ẹ ti fi sílẹ̀ ṣé ló yẹ kẹ́ ẹ invite kẹ́ ẹ wá bẹ ṣe máa advice bàbá Tinubu nígbà tẹ yẹn yín fúnra lára yín tẹ tiẹ̀ ti wá mọ àwọn tó kówó jẹ yẹn kí ló dé tí bàbá Tinubu ò go after them kí ló dé tí ò go after them kí wọ́n release oúnjẹ sílùú bàbá ṣé ẹ sọ̀rọ̀ nípa insecurity torí ẹ̀ kàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé wọ́n kàn déédéé pariwo ebi pa wọ́n ìyà ń jẹ wọ́n ni ẹ ò sọ̀rọ̀ ǹjẹ́ mo yẹ àwọn innocent soul tí wọ́n ti ṣaláìsí lórí oko wọn àbí wọ́n travel láti ibìkan lọ síbòmíì tí wọ́n jí wọn gbé tí wọ́n gba ransom tó ń pa wọ́n ẹ ò sọ̀rọ̀ lọ́bẹ̀ ṣé gbogbo ìyẹn ẹ mọ̀gbà tí wọ́n ti ń pa wọ́n ta ti ń pariwo láti how many years ní ìgbà tí Buhari wà bẹ́ẹ̀ orí ò tí ì ta bàbá Tinubu orí máa ta yín gan ni o yes it is your turn ìwọ ló ẹ̀yin ló kàn ó dẹ̀ ti kàn yín náà nìyẹn ní ìgbà tí Buhari wà bẹ́ẹ̀ gbogbo ìwà burúkú tí Buhari ń hù tí irú àwa yìí tí gbogbo àwọn èèyàn tí à ń pariwo síta ṣebí bàbá Tinubu wà lára àwọn tó lọ nìkan lọ máa short ẹnu wa up bàbá Tinubu ló ń defend Buhari títí the last minute tó fi kúrò ń bẹ̀ yegede ye ojú ti yín yegede ye ojú ti yín o ṣé orí tó bá tara lé ẹ lọ́pọ̀ ó lè ríra lọ́wọ́n olóhun tó ṣẹlẹ̀ sí bàbá Tinubu lọ́wọ́ let him smell it let him drink the coffee. ìgbà tí Buhari wà ń bẹ̀ correct mi tí mo bá parọ́ níbi comment section gbogbo ìwà burúkú tí Buhari wù for good 8 years tí gbogbo wa bá pariwo tá à ń kọ́mẹ́ǹtì tá à ń láàmẹ́ǹtì tá à ń ṣe oríṣiríṣi ṣé kò ṣe bàbá Tinubu ló kówó fáwọn ọmọ APC tó ní kán lọ́ọ́ máa hàn wá léèmọ̀ you don't know what we have been through ní ìgbà tí Buhari wà ń bẹ̀ we shouted we lamented bàbá Tinubu yìí òun ló ń pa gbogbo ẹ̀ mọ́lẹ̀ gbogbo ibi tí àwọn ọmọ Fúlàní tí wọ́n ti lọ ń pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá tí wọ́n lé àwọn èèyàn ipe kí wọ́n lè tàdé ń pariwo síta kọ́ yé pa àwọn ẹni ẹlẹ́ni mọ́ kí wọ́n lè máa ṣe kíni kọ́ lè rí orí oko wọn kọ́ lè gbin nǹkan kọ́ lè jẹun kébi má bàa dé ibi tá a dé bàbá Tinubu ní rọ́là ń pa kò ń ṣe Fúlàní ló ń pààyàn ẹ jẹ́ kí wọn náà kàn fíìlì kọ́fì yẹn náà ẹ jẹ́ kàn fíìlì ẹ wò ẹ ní ẹ̀yin àgbààgbà lọ́kùnrin lóbìnrin torí mo rí fídíò yín tẹ́ ẹ̀ ń bọ́ síta ó dà pé àsìkò tá a máa ti ṣaṣara bàgbó fún yín nìyí à sọ̀rọ̀ fún yín etí yín á yà dànù ẹ jẹ́ kí n sọ fún ẹ̀yin bàbá àwọn ìyá àtẹ̀yìn ìyá àgbàlagbà wọ̀nyí it is no more about you do you understand it is about us it is about us ayé wa ni wọ́n bàjẹ́ wọ́n fi ayé wa wọ́n fi tú ayé ọmọ wọn ṣe bàbá Tinubu lọ yáwó ẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ owó tí bàbá Tinubu lọ yá kí ló dé tán invest owó yẹn kó fi create more job fáwọn èèyàn fáwọn aráàlú wọ́n mú owó wọn pé láàrin ara wọn wọ́n ti ń fún first lady office bẹ́ẹ̀ náà fún 16 billion ni wọ́n pín fún Shettima tó bọ́ síta tó sọ wípé Tinubu government ní meet well 16 billion fún ilé tí Shettima lásán máa gbé 16 billion ní society tẹbi tẹ ń pààyàn àwa wí tán ẹ pín rice ẹ pín grain àwọn aráàlú ń sọ fún yín solution wọ́n ní ká ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n reduce owó epo fuel pump kí wọ́n fuel price kí wọ́n reduce ẹ tó bá reduce ẹ public transport á come down àwọn olóúnjẹ àwọn náà wọn nílẹ̀ sọ wípé bẹ́ẹ̀ yàwọn wípé kinní kan kinní yẹn á bẹ̀rẹ̀ sí ní reduce káàkiri bàbá ṣe ti bẹ́ẹ̀ ni pé wọn ò gbọ́
wọ́n lè bí ń pa wọ́n ẹ fèsì insecurity ká ẹ jẹ́ káwọn èèyàn lè lọ sóko kán lọ dáko ńgbà tí àwọn northern ti sọ wípé àwọn ò kó oúnjẹ wá mọ́ sí south wọn ò kó oúnjẹ wá mọ́ sí south wọn ó dẹ̀ tún da àwọn bòròró ẹgbẹ́ wọn síta sí south yẹn sí ilẹ̀ Yorùbá kó máa lé àwọn èèyàn kúrò lórí oko ẹ̀ẹ́dẹ̀ ìyẹn ò dẹ̀ speak anything to you sir ìyẹn ò ní àròjinlẹ̀ lọ́dọ̀ títí yín kẹ́ ní àròjinlẹ̀ kẹ́ ra àròjinlẹ̀ wípé these people they are planning something they are up to something wọ́n láwọn kò ń jẹ wá mọ́ àwọn tó tún máa lọ sórí oko láti lọ ṣánko láti lọ kọ ebè láti gbin nǹkan kán lè rò oúnjẹ jẹ wọ́n lọ ń pa wọ́n síbẹ̀ wọ́n lé wọn lórí oko àwọn èèyàn lè lọ sóko. I have not seen any one of you that will come out and condemn this attitude. Instead, you'll be blasting us. You'll be abusing us. Igbe and complain nípa Tinubu. Tó bá ṣe tí military bá gbàjọba àti kí tún wá ní tí military bá gbàjọba kí wá ní ṣé wọ́n gbà ní Mali ni wọ́n gbà Burkina Faso wọ́n gbà everywhere. Ihun tó bá wù yín ní ká ṣe beleta say èmi somebody like me mi ò pray kí military kó gbàjọba ní Nàìjíríà. Ṣùgbọ́n bàbá Tinubu ìwà ẹ̀tẹ́ ti wù sẹ́yìn òun ló ń san fún yín nísìn. Ìwọ̀n bá lè yan burú mọ́. Yes. Ìwọ̀n bá lè yan burú mọ́. Kí ló dé? Advice wọn pé àwọn governor tí bàbá Tinubu tí wọ́n kówó fún ipe òkè gbogbo owó tó wà lọ́wọ́ yín kí ló dé tẹ́ invest tẹ́ kówó síta ibo lẹ kówó lọ àwọn governor kówó lọ sí another country developed one wọ́n lọ fi invest sí wọ́n lọ invest owó yẹn síbẹ̀ ebi á máa pa àwọn aráàlú àárí kankan nu yín kó bọ́ síta kó wá advice àwọn governor kí wọ́n go into farming system kí wọ́n empower àwọn farmer kí wọ́n dé provide the security tó tight fún wọn káwọn èèyàn lè lọ freely sọ yẹn ń blast àwọn Yorùbá pé wọ́n ń sọ̀rọ̀ ẹ ti ẹ̀ dúró náà àwọn ọmọ Yibo láwọn ò bọ́ síta wọn ò wá protest my Yibo people I hear say una dey talk say una no come out. So this man called me that I should come and drink. Yeah. They are flexing. They said they love Tinubu's government, and they say no Igbo man should join any protest. Yes, sir. It's way back time. Yes. If we want you before and you refuse to leave. We shall stand. I am mandate. We shall stand. I am mandate. I am mandate. I am mandate. We shall stand. Òun lẹ ti rí yẹn àfàgbò kẹ́yìn àparò ohun ojú ẹ̀ ń wá òun lójú ẹ̀ ti rí yẹn ohun tójú wọn wá ohun tó fẹ́ wá lọ tó fẹ́ lọ nǹkan tó wà lójú wọn tó wà ní Aso Rock tó fẹ́ lọ yọ tójú wọn bẹ̀ wọ́n ti wà ń bẹ̀ sí kan yọ kí wọ́n yọ ṣé gbogbo situation tó wà lẹ́sìn kò tí ì máa sọ fún ẹ̀yin ọmọ Yorùbá wípé kò sí nǹkan tó ń jẹ́ one Nigeria orí one Nigeria yẹn lẹ ṣì dúró sí for your information tẹ́ ẹ̀ bá gbọ́ gbogbo news tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí sìn wọ́n ní àwọn northerners sìn wọ́n ti ń pe àwọn ọmọ Yibo ipe káwọn náà kí wọ́n ṣe kí ni kán bọ́ síta àwọn ọmọ Yibo láwọn ò protest àwọn Haúsá Fúlàní àwọn ń sọ fún wọn wípé kán join àwọn northerner kí gbogbo wọn parapọ̀ kí wọ́n protest against Tinubu ó ti pẹ́ ta ti ń sọ fún yín wípé àsìkò kan bọ̀ northerner àti south àti àwọn ọmọ Yibo àwọn bòròró Haúsá àti ọmọ Yibo wọ́n á parapọ̀ wọ́n á fèsì ẹ̀yìn Yorùbá squarely bàbá Tinubu ti mú wá sí ìmúṣẹ ní kíákíá ó ti ń ṣẹlẹ̀ ní kíákíá nìyẹn I hear say my Igbo people say una dey talk up and down say make Yoruba only Yoruba dey protest make no Igbo protest o wetin come concern us if una like come out protest if una like no come out protest e concern us because the last time I check na inside that Nigeria all of una still dey there na the same food stuff una dey buy as e dey very expensive even the price of fuel una get where una dey buy am cheaper. Whether una protest or no protest, wetin concern anybody for that one? Abeg make una pack well jare, that one no concern anybody. Every small thing una go dey make una sef like say una be waiting. Abeg make una pack well this side. Make una pack well the Yibo dem. Who dey beg una make una come protest?
Why una go protest? Because una still dey mourn say Obi no win. Una still dey mourn say Garebo no win. E no consign us. E no consign us. E no consign us. If una lie protest, una lie no protest. E no consign anybody. Now na problem be that. Now na problem be that. Wetin go make una come out, go push una come out when the time reach. APC APC because they don't win for Lagos and Abuja, they manipulate una life for Lagos. They destroy una business. They do this, they do that. Una go they look for excuses up and down. Every small situation, una go they look for something. Well, una go they say, yo, they victimize us. You know, they do this. You know, now only una de Nigeria. I bet me una go sleep. If we wait till the ground now, una no understand. I me una go sleep. Una they talk like say if na Obi win, if na Obi be president now, everything go dey okay. No food no go scarce. This one no go happen. That one no go. I bet me una go sit down. Ta! Me una go sit down. I sure say na because it don't even everybody don't know say wetin na dey talk for Nigeria. You know enter una head, una no understand that. Now I make una dey be like they dey like that. I no get on time. Me una pack well. Àwọn nọ́dá náà báyìí sí bàbá Tinubu ṣé rántí ní ìgbà tẹ́ wà lórí ayé yín ṣé rántí wípé gbogbo nǹkan tó yẹ ká ṣe sílẹ̀ Yorùbá ìṣẹ̀lẹ̀ fi wágún lágídí nọ́ọ̀tì yẹn lẹ lọ bá mulẹ̀ bí ẹ̀gbẹ́ṣu. Wallahi tallahi, I'm not happy. I am not happy at all. Yorùbá dẹ̀ bọ̀ wọ́n sọ pé ọ̀rọ̀ ò nílé. Most especially àwa tá a bá fi bẹ́ẹ̀ mọ̀rọ̀ sọ báyìí tí a jáfáfá láti máa sọ̀rọ̀ lórí ayélujára. Ṣé Nàìjíríà yìí tún ṣe lè dá mọ́ báyìí? Ṣé Nàìjíríà yìí ṣó lè dá mọ́? Ṣé bí wọ́n ní kidnapping ti dúró? Àwọn bá dẹ̀ ti fi subsidy lẹ̀ because subsidy tó ṣe wá yọ yìí gan ó wá jẹ́ kí gbogbo nǹkan wá worst. Ó terrible. Owó epo wá di wípé kò tiẹ̀ wá ní ọjọ́ tí ò lọ sókè. Every day ló lọ sókè. Ibi tí tàǹkẹ́ bá food dé lẹ́ni tó bá padà lọ lọ́jọ́ mi the same money. Wọ́n máa sọ fún ẹ wípé nǹkan tó rà náà nìyẹn bọ̀ kò ní tó bẹ́ẹ̀. Àwa ń jara wa lólè. And the worst part of it ni pé àwọn ará ìlú wa ń kọ́ra. Ará ìlú ń kọ́ra. Mo sì máa ń pòwe kan, mo wá rántí mo ṣẹ̀ṣẹ̀ ń relate ọ̀rọ̀ yẹn sìn ni pé ẹni tí inú ò bá dùn, ọkàn ò ní dùn, gbogbo agbègbè ò ní dùn, inú àwọn èèyàn ò dùn. Ó wá di ajá òbí rẹ̀ wọ́n, ajá òbí rẹ̀ wọ́n, everybody wá ń kọ́ra mọ́ra wọn. Ṣé Nàìjíríà lè dá mọ́ báyìí? Please, what is the way forward? Kí ló yẹ ká tún ṣe báyìí? Kí ló yẹ ká tún ṣe tá bá yan àwọn aṣíwájú wa síbẹ̀ tí wọ́n bá ti short of expectation wa? A máa jẹ́ kán mọ̀ ní o. A máa jẹ́ kán mọ̀ ní àdàbí máa jẹ́ kán ṣàtúnṣe. Àtúnṣe is highly necessary. Ó nìyẹn o. Laide Bakare, gbogbo yín lẹ dìde tẹ campaign tẹ ṣe everything. Ṣé bó ló ń béèrè lọ́wọ́ àwọn èèyàn sí ṣé Nàìjíríà lè dá mọ́ ṣá? Ẹ̀yin náà kíní kan ìgbà kan wáì tí bàbá ṣe remove subsidy gbogbo ẹ̀ pé kíní kan gbogbo yín orí máa ta yín. Orí máa ta gbogbo yín pátápátá ṣẹlẹ̀ ti gbọ́. Ṣẹlẹ̀ kì í gbọ́ràn ni. Gbogbo ọ̀rọ̀ tó wà lójú gbogbo everybody yín máa bó. Ìgbà tí bí mo yín ṣàlàyé lọ lẹ́ẹ̀kan nígbà tí bàbá Tinubu tí Buhari ń ṣe rádaràda ṣe bí bàbá Tinubu ò jẹ́ kẹ́nibọ̀dì mí nílẹ̀ Yorùbá wọn ò jẹ́ kẹ́nibọ̀dì mí. Gbogbo 8 years tí bàbá Buhari tó fi ṣe rádaràda nílẹ̀ Yorùbá tá à ń pariwo gbogbo nǹkan tó fi ojú tèmi rí tí àwọn ọmọ Tinubu tí wọ́n fi ojú mi rí tí wọ́n fi channel mi rí tí wọ́n fi ojú page mi rí kò sí nǹkan tí wọ́n ṣe fún wa wọ́n gbowó wọ́n náwó wọ́n ṣe everything láti bà page wa láti bà views and everything jẹ́ torí pé à ń sọ̀rọ̀ nípa Nàìjíríà nítorí bàbá ń protect ìjọba Buhari torí kán lè gbé fáwọn. Must everything be about him? Wọn kí ẹ bá yẹ anybody bá máa bàjẹ́ nígbà tó ń pa táwọn bòròró pa ọmọ bàbá Fáṣọ̀rántì tí wọ́n padà wá mú àwọn Fúlàní tó pa wọ́n ṣe bí bàbá Tinubu iṣẹ́ ló protect wọn pé ibo náà ti rí màálù wọn ẹ jẹ́ káwọn náà fèsì ẹ̀kọ́ lè mọ bó ṣe rí it is his town ni o àwọn olókàn yes kí ló dé
ẹ jẹ́ kógun ó sinmi o, ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Àsìkò tẹ́yìn àgbààgbà kan máa bẹ̀rẹ̀ sí ní wá blast iye ọmọ Yorùbá ó ti kọjá. Nǹkan tó bá mú yín ní ìgbà ayé Buhari tí gbogbo wàhálà yẹn ṣẹlẹ̀ tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé ṣe bá ayé Buhari ni kí ló dé tí bàbá Tinubu ò ṣe jẹ́ ká pa ìgbà tá à ń pariwo gbogbo ìwà burúkú tí ìjọba Buhari àtàwọn ìjọba ẹ̀ tí wọ́n ń ṣe nígbà yẹn kí ló dé tí bàbá Tinubu tó ń dìfẹ́ǹdì ẹ̀. Àwọn nọ́dẹ́nà tí bàbá ń dìfẹ́ǹdì nígbà náà àwọn Buhari àwọn ni wọ́n wá kógun tí wọ́n nísìn wọ́n kẹ̀yìn sí wọn ọ̀ọ́bì bàbá Tinubu ọ̀ọ́bì yín ẹ mú ara lé yín ẹ ta lọ́pọ̀ ẹ wá fẹ́ rà lọ́wọ́n ẹ tó wá eléyìí tó yẹ kẹ́ máa bẹ̀ wá ẹ̀yin àgbààgbà tẹ́ ń sọ́pọ́tì Tinubu ẹ̀yin tẹ́ ń jẹ lábẹ́ wọn èyí tó yẹ kẹ́ máa rawọ́ ẹ̀bẹ̀ pé ká má bínú ọmọ Yorùbá ìjọ ẹ bá wa fún ìyẹn Tinubu ní sọ́pọ́tì ẹ kìnnìkan ẹ ń bọ́ síta ẹ ń blast wa ṣẹ wá rí Tinubu ò tí ì wá jẹ kọ̀ọ̀kan ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni tá a bá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ẹ̀mí yín á pín èyí tí ò bá mú nǹkan tó yẹ kó sọ lásìkò yìí kó lọ wábi jókòó sí ìgbà tí bàbá Tinubu ṣe ti wọn ibo ni gbogbo yín wà nígbà tí ìjọba Buhari tẹ̀yìn wá ń complain nísìn wípé òun ló ti yé òun ní foundation gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún Tinubu lótìtọ́ ni gbogbo wa mọ̀ wípé bàbá kò tí ì pé wọ́n yí ẹ̀ wípé lóòótọ́ wọ́n yìn ẹ́rì tẹ̀ lọ́dọ̀ Tinubu ṣùgbọ́n ṣé wọn ò gbọ́ wípé Tinubu pé bàbá Tinubu wọ́n yìn ẹ́rì ti bad government lọ́wọ́ Buhari bọ̀ ṣé bàbá Tinubu ẹbí wọn ṣé wọn ò gbọ́ wípé bàbá Buhari ti bà ilẹ̀ Nàìjíríà jẹ́ kò sí kankan owó burúkú wọ́n ti kó gbogbo ilẹ̀ wọ́n ti jẹ Nàìjíríà wọ́n ti jẹ́ kegungun kò sí kankan bẹ́ẹ̀ wọ́n ti wó wọ́n kàn máa kẹ́lé wọn lọ́wọ́ ẹ má lọ bẹ̀ ẹ má lọ gbà ṣé ọ̀pọ̀lọpọ̀ àgbàgbà sọ fún wọn pé kọ́ má lọ bẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ wọ́n ṣorí kunkun bẹ́ẹ̀ nípa wọ́n lẹ́mìí mẹ́wàá wọ́n rò pé bọ́ ṣe ṣe nílẹ̀ Yorùbá náà ṣe máa lọ ṣe ń bẹ̀ àwa tí à ń pariwo ní ìjọba Buhari tẹ́ ẹ gbowó fáwọn èèyàn tẹ́ nìkan wá hàn wá léèmọ̀ àwa náà rèé lónìí o àkú Ọlọ́run dẹ̀ jẹ́ ká kú ṣùgbọ́n lójú ayé wa ọ̀run sàn ẹ̀san fún yín bàbá Tinubu ẹ̀san ìwà tẹ́tí wò lẹ́ ń jẹ lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ tí ì rí nǹkan kan kò sí ọmọ Yorùbá kankan tẹ́ lè pa lẹ́nu mọ́ tẹ́ ẹ̀ bá ṣọ́ra yín pẹ̀lú èpè tẹ́ ẹ̀ ṣe yìí ó máa tó stage kan a máa bẹ̀rẹ̀ sí ní wọ̀nyí èpè fún èpè ojú fún ojú ló máa dì tẹ́ ẹ̀ bá mọ̀ nǹkan tó yẹ kẹ́ sọ ẹ wá bí gbàjarè àwọn wo lẹ fẹ́ wá halẹ̀ mọ́ àwọn wo lẹ fẹ́ halẹ̀ mọ́ ìgbà tó sọ pé Buhari kówó jẹ Tinubu ṣé bàbá Tinubu ò defend wọn ṣé ìyàwó bàbá Tinubu ò defend wọn Madam Remi ṣùgbọ́n àwọn tó defend ńgbà yẹn àwọn náà wá gbógun tí wọ́n sìn àwọn nọ́dẹ́nà yẹn ló wá sọ wípé kí wọ́n join hand mọ́ káwọn ọmọ Yibo kan wá support wọn ní nọ́ọ̀tì kí wọ́n jọ gbógun ti Tinubu sì ti fi Yorùbá làdè ó ti fi ṣe sacrifice so ẹ jẹ́ kó máa rán mi ìfẹ́ kí fídíò igun jù báyìí lọ ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ nínú àlàyé tí mo ṣe etí mo bá ẹ bá lè correct mi ẹ bá mi kọ síbi comment section ẹ̀yin náà ẹ wá bá mi kọ tiyín síbẹ̀ ṣe rí tó bá ìwà lára àwa yúùtù tó tí ì darúgbó ó jẹ́jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ kájà fún ayé wa wọ́n ti gbàná lọ́wọ́ wa èní ọ̀la àwọn ọmọ wa àtìrandíran wa àwa la máa jà fún ẹni àgbààgbà tó bá bọ́ síta tí ò mọ̀ nǹkan tó yẹ kó sọ lásìkò yìí tí ebi ń pa àwọn èèyàn tí ò lè encourage tí ò lè pe àwọn tí owó wà lọ́wọ́ wọn nílẹ̀ Yorùbá kí wọ́n dìde kó ṣàánú àwọn mẹ̀kúnnù àbí kí wọ́n bá bàbá Tinubu sọ̀rọ̀ then tẹ́ ẹ̀rọ ìpẹ́ ẹ̀kọ́ lè wá bọ́ síta wá ṣépè fẹ́ anybody kẹ́ rẹ́dì láti gbẹgba lórí ẹ̀ jẹ́ ìkó lórí ọ̀rọ̀ pé wọ́n disrespect yín ẹ̀ẹ́dẹ̀ pẹ́ yín sìn wọ́n rí yín fín ẹ̀yin gan ti ríra yín fín kẹ́ tó bọ́ síta wá sọ̀sọ̀kúsọ o bẹ́ẹ̀ bá wíwìkúwì ẹ̀ gbọ́gbọ́kúgbọ́ tẹ́ bá fún wa nífòkúfún àfọ̀fọ̀kúfọ̀ fún yín jọ̀ọ́ nítorí Ọlọ́run bá mi pín fídíò yìí kó lọ fún àdọ́dọ̀ àwọn àgbààgbà jẹ́ kí wọ́n gbọ́ kán lè mọ̀ nǹkan tó wà ńlẹ̀ fún wọn this time around no rọtìrọtì no yamayama ó dẹ̀ pé àjọ máa fèsì ara wa Yorùbá fèsì Yorùbá this time around fight to finish la máa fi ṣe ṣẹlẹ̀ kì í gbọ́ràn ni must everything be about you it's about life ibi ń pa àwọn èèyàn wọn ń pariwo ẹ̀dẹ̀ sọ wípé irọ́ ni kán má pariwo torí kán má bà ìjọba Tinubu jẹ́ what is wrong with you people ẹ̀yin àgbẹ̀gbẹ̀ ilẹ̀ Yorùbá kí ló ṣe yín gan-an drop your comment under this video tó bá ti dọ́dọ̀ ẹ̀ bá mi pín fídíò yìí káàkiri bá mi pín kó lọ fà bó bá ti subscribe sórí YouTube channel mi wetin you gain now ó yá bá mi subscribe bá mi pín family friends colleagues love wọn ó yá bá mi dọwọ́ bò support my brand.